Marku orí 4. Ó sì tún bẹ̀rẹ̀ sí kọ́ni létí òkun, ọ̀pọ̀ ìjọ ènìyàn sì péjọ sọ́dọ̀ rẹ̀, tó bẹ́ẹ̀ tí ó bọ́ sínú ọkọ̀ kan, ó sì jókòó nínú òkun, gbogbo àwọn ènìyàn sì wà ní ilẹ̀ létí òkun. Ó sì fi òwe kọ́ wọn ní ohun púpọ̀. Ó sì wí fún wọn nínú ẹ̀kọ́ rẹ̀ pé, ẹ fi etí sílẹ̀, wò ó, afúrúgbìn kan jáde lọ fúrúgbìn. Ó sì ṣe bí ó ti ń fúrúgbìn, díẹ̀ bọ́ sí ẹ̀bá ọ̀nà, àwọn ẹyẹ sì wá, wọ́n sì ṣà á jẹ. Díẹ̀ sì bọ́ sórí ilẹ̀ àpáta, níbi tí kò ní erùpẹ̀ púpọ̀. Lójú kan náà ó sì ti hù jáde, nítorí tí kò ní ìjìnlẹ̀. Ṣùgbọ́n nígbà tí oòrùn gòkè, ó jóná, nítorí kò ní gbòǹgbò, ó gbẹ. Díẹ̀ sì bọ́ sáàrin ẹ̀gún, nígbà tí ẹ̀gún sì dàgbà sókè, ó fún un pa, kò sì so èso. Òmíràn sì bọ́ sí ilẹ̀ rere, ó sì so èso, tí ó ń dàgbà tí ó sì ń pọ̀, ó sì mú èso jáde wá, òmíràn 60, òmíràn 100, òmíràn 100. Ó sì wí fún wọn pé, ẹni tí ó bá ní etí láti fi gbọ́ kí ó gbọ́. Nígbà tí ó kù òun nìkan, àwọn tí ó wà lọ́dọ̀ rẹ̀ pẹ̀lú àwọn 12 bi í léèrè ìdí òwe náà. Ó sì wí fún wọn pé, ẹ̀yin ni a fi fún láti mọ ohun ìjìnlẹ̀ ìjọba Ọlọ́run, ṣùgbọ́n fún àwọn tí ó wà lóde, gbogbo ohun wọ̀nyí ni a ń fi òwe sọ fún wọn, nítorí ní rírí kí wọn kí ó lè rí, kí wọ́n má sì kíyèsí, àti ní gbígbọ́ kí wọn kí ó lè gbọ́, kí ó má sì yé wọn, kí wọn kí ó má bàa yí padà, kí a má bàa dáríjì wọn. Ó sì wí fún wọn pé, ẹ̀yin kò mọ òwe yìí, ẹ̀yin ò ha ti ṣe mọ òwe gbogbo? Afúrúgbìn fúrúgbìn ọ̀rọ̀ náà. Àwọn wọ̀nyí sì ni ti ẹ̀bá ọ̀nà, níbi tí afúrúgbìn ọ̀rọ̀ náà. Nígbà tí wọ́n sì ti gbọ́, lójú kan náà Sátánì wá, ó sì mú ọ̀rọ̀ náà tí a fọ́n sí àyà wọn kúrò. Àwọn wọ̀nyí sì ni àwọn tí a fún sórí ilẹ̀ àpáta, àwọn ẹni tí nígbà tí wọ́n bá gbọ́ ọ̀rọ̀ náà, lójú kan náà wọ́n á fi ayọ̀ gbà á, wọn kò sì ní gbòǹgbò nínú ara wọn, ṣùgbọ́n wọ́n á wà fún ìgbà díẹ̀. Lẹ́yìn náà, nígbà tí wàhálà tàbí inúnibíni bá dìde nítorí ọ̀rọ̀ náà, lójú kan náà wọ́n á kọsẹ̀. Àwọn wọ̀nyí ni àwọn tí a fún sáàrin ẹ̀gún, àwọn tí ó gbọ́ ọ̀rọ̀ náà, àníyàn ayé àti ìtànjẹ ọrọ̀ àti ìfẹ́kúfẹ̀ẹ́ ohun mìíràn sì bọ́ sínú wọn. Wọ́n fún ọ̀rọ̀ náà pa, bẹ́ẹ̀ ni ó sì jẹ́ aláìléso. Àwọn wọ̀nyí sì ni èyí tí a fún sí ilẹ̀ rere, irú àwọn tí ó gbọ́ ọ̀rọ̀ náà, tí wọ́n sì gbà á, tí wọ́n sì so èso, òmíràn 60, òmíràn 100, òmíràn 100. Ó sì wí fún wọn pé, a gbé fìtílà wá láti fi sábẹ́ òṣùwọ̀n tàbí sábẹ́ àkéte, kí a má sì ṣe gbé e ka orí ọ̀pá fìtílà, nítorí kò sí ohun tí ó pamọ́ bí kò ṣe kí a lè fi hàn, bẹ́ẹ̀ ni kò sí ohun tí ó wà ní ìkọ̀kọ̀ bí kò ṣe kí ó lè yọ sí gbangba. Bí ẹnikẹ́ni bá ní etí láti fi gbọ́ kí ó gbọ́. Ó sì wí fún wọn pé, ẹ máa kíyèsí ohun tí ẹ̀yin ń gbọ́. Òṣùwọ̀n tí ẹ̀yin bá fi wọ̀n, òun ni a ó fi wọ̀n fún yín, a ó sì fi kún un fún yín. Nítorí ẹni tí ó bá ní, òun ni a ó fi fún, àti ẹni tí kò bá sì ní, lọ́wọ́ rẹ̀ ni a ó sì gba èyí náà tí ó ní. Ó sì wí pé, bẹ́ẹ̀ sá ni ìjọba Ọlọ́run. Ó dàbí ẹni pé kí ọkùnrin kan fúrúgbìn sórí ilẹ̀, kí ó sì sùn, kí ó sì dìde ní òru àti ní ọ̀sán, kí irúgbìn náà kí ó sì sọ jáde, kí ó sì dàgbà, òun kò sì mọ bí ó ti rí, nítorí ilẹ̀ a máa so èso jáde fún ara rẹ̀, èkínní èéwù, lẹ́yìn náà ìpẹ́, lẹ́yìn náà ìkùnmọ́ ọkà nínú ìpẹ́. Ṣùgbọ́n nígbà tí èso bá pọ́n tán, lójú kan náà òun á tẹ dòjé bọ inú rẹ̀, nítorí ìgbà ìkórè dé. Ó sì wí pé, kí ni a ó fi ìjọba Ọlọ́run wé? Tàbí kí ni a bá fi ṣe àkàwé rẹ̀? Ó dàbí wóró irúgbìn mọ́sítádì, èyí tí nígbà tí a gbìn ín sí ilẹ̀, bí ó tilẹ̀ ṣe pé ó kéré ju gbogbo irúgbìn tí ó wà ní ilẹ̀ lọ, síbẹ̀
nígbà tí a gbìn ín ó dàgbà sókè ó sì di títóbi ju gbogbo ewé bẹ́ẹ̀ lọ, ó sì pa ẹ̀ka ńlá tó bẹ́ẹ̀ tí àwọn ẹyẹ ojú ọ̀run lè máa gbé abẹ́ òjìji rẹ̀. Irú ọ̀pọ̀ òwe bẹ́ẹ̀ ni ó fi ń bá wọn sọ̀rọ̀ níwọ̀n bí wọ́n ti lè gbà á sí, ṣùgbọ́n òun kì í bá wọn sọ̀rọ̀ láìsí òwe. Nígbà tí ó bá sì kù àwọn nìkan, òun á sì sọ ìdí ohun gbogbo fún àwọn ọmọ ẹ̀yìn rẹ̀. Ní ọjọ́ kan náà, nígbà tí alẹ́ lẹ́ tán, ó wí fún wọn pé, ẹ jẹ́ kí a rékọjá lọ sí apá kejì. Nígbà tí wọ́n sì ti tú ìjọ ká, wọ́n sì gbà á gẹ́gẹ́ bí ó ti wà sínú ọkọ̀. Àwọn ọkọ̀ kékeré mìíràn pẹ̀lú sì wà lọ́dọ̀ rẹ̀. Ìjì ńlá sì dìde, ìgbì sì ń bù sínú ọkọ̀ tó bẹ́ẹ̀ tí ọkọ̀ fi bẹ̀rẹ̀ sí í kún. Òun pàápàá sì wà ní ìdí ọkọ̀, ó ń sùn lórí ìrọ̀rí. Wọ́n sì jí, wọ́n sì wí fún un pé, olùkọ́ni, ìwọ kò bìkítà bí àwa ṣègbé? Ó sì jí, ó bá afẹ́fẹ́ náà wí, ó sì wí fún òkun pé, dákẹ́ jẹ́. Afẹ́fẹ́ sì dá, ìparọ́rọ́ ńlá sì dé. Ó sì wí fún wọn pé, èéṣe tí ẹ̀yin fi ń ṣe ojo bẹ́ẹ̀? Ẹ kò tí ì ní ìgbàgbọ́ síbẹ̀? Ẹ̀rù sì bà wọ́n gidigidi. Wọ́n sì ń wí fún ara wọn pé, irú ènìyàn kí ni èyí tí àti afẹ́fẹ́ àti òkun gbọ́ tirẹ̀?